Lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ keje oṣù kínní ọdún 2025, the 7th of January 2025, ó ní ìpàdé ọ̀tẹ̀, ìpàdé rìkíṣí àti rìgímà ló máa wáyé ní ìlú Àbújá tó jẹ́ olú-ìlú orílẹ̀-èdè yìí lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé àwọn olóṣèlú alátakò ńláńlá iná ṣe ìpàdé ìkọ̀kọ̀ lórí bí wọn yóò ṣe gba agbára kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọn yóò lé kúrò lórí àlééfà nínú ètò ìdìbò ọdún 2027. Ẹ rántí wípé láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gba ìjọba, ìní ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ìní wọn ti ń fi àìdùnnú hàn sí ìjọba ẹ̀, tí wọ́n sọ pé bó ṣe ń ṣe ìjọba pàápàá bí ebi ìnira àti ọ̀wọ́ngógó ṣe gba Nàìjíríà kò tẹ́ àwọn lọ́rùn, tó sì ń sọ pé àwọn yóò rí pé kò wọlé sáà kejì lọ́dún 2027 àti pé àwọn gba ìjọba ní ọwọ́ ẹ̀ kúrò. Ṣá o, pé nǹkan tí àwọn tó mọ̀ nípa òṣèlú yẹn, àwọn òǹwòye òṣèlú àti àwọn ọ̀jọ̀gbọ́n ní òṣèlú sọ ni wípé kò ní rọrùn láíláì fún àwọn ẹgbẹ́ alátakò láti kojú Tinubu ní ẹyọ kọ̀ọ̀kan yan ní ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan kan fún yẹlẹyẹlẹ. Wọn lọ́nà àbáyọ ni kí gbogbo wọn parapọ̀ sójú kan láti lè kojú Tinubu, nítorí pé n tó jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2023 ìní bí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bá ṣe pín yẹlẹyẹlẹ tí wọ́n kóra wọn pọ̀ sójú kan, ó ní bá ṣe pín ìbò wọn yẹlẹyẹlẹ ló fún APC àti Tinubu láǹfààní láti gbàṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló sì jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò káwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ àti ìgbésẹ̀ lórí bí wọn yóò ṣe parapọ̀ kojú Tinubu àti APC lọ́dún 2027. Kódà irú nǹkan tí ẹgbẹ́ òṣèlú APC náà ṣe lọ́dún 2013 tó jẹ́ àkójọpọ̀ àwọn olóṣèlú alátakò ńláńlá àti ẹgbẹ́ òṣèlú alátakò ńláńlá tó parapọ̀ láti ilé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ààrẹ ìgbà náà ọ̀mọ̀wé Goodluck Jonathan, irú ẹ̀ náà tó fẹ́ ṣe fún Tinubu lọ́dún 2027. Ṣá o, lára ètò yìí ní ìpàdé ìkọ̀kọ̀ tí ó wáyé ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, alága ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP èèyàn Alhaji Shehu Gabam àgbà gbọ́ pé ó pe ìpàdé yìí sí ọ́fíìsì SDP ní ìlú Àbújá. Àwọn olóṣèlú ńláńlá tó sì wà ń bẹ̀ tán ṣèpàdé ọ̀tẹ̀ lórí Tinubu lórí bí wọn yóò ṣe lé dànù. Ó ní gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai, ẹlòmíì tuntun wà níbẹ̀. Ó ní ẹni tó jẹ́ olórí ẹ̀ṣọ́ ààbò fún olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ olóògbé Sani Abacha, ìyẹn ajagunfẹ̀yìntì Hamza Al-Mustapha. Bẹ́ẹ̀ náà ni gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Ògùn ní láti ìlú Abẹ́òkúta olóyè Ṣẹ́gun Ṣówùnmí, òun náà wà nínú ìpàdé yìí. Báyìí ni a gbọ́ pé wọ́n jíròrò lórí bí wọn yóò ṣe kó gbogbo olóṣèlú alátakò àti ẹgbẹ́ òṣèlú alátakò papọ̀ láti kojú Tinubu àti láti lè dànù lọ́dún 2027. Bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn gbajúmọ̀ olóṣèlú alátakò bíi igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Gregory Obi, gbogbo náà mọ̀ sí ìpàdé ìtàn sì rán àwọn aṣojú lọ. Ṣá o, Ṣẹ́gun Ṣówùnmí ló kéde ìpàdé sórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ìpàdé náà ṣàṣeyọrí, tó sì ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ láti lé Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ dànù nínú ètò ìdìbò ọdún 2027.